Arẹgbẹṣọla jẹ gbèsè abirú kí tún leléyìí. Bí òjò àrọ̀ọ̀dá bá ti bẹ̀rẹ̀ sí rọ̀, pàápàá òjò inú Júùnù, òjò náà kì í dábọ̀rọ̀ o. Bó ti ń rọ̀ lálẹ́ ni yóò máa rọ̀ ní kùtùkùtù òwúrọ̀. Òjò náà kò sì ní sinmi nígbà kan. Bó sì ti ń rọ̀ ni yóò máa ṣe wẹliwẹli, ni wọ́n ṣe ń sọ pé ó dòjò òwúrọ̀ ó kó wẹliwẹli dé. Bí a bá fẹ́ sọ ọ́ kọ́, àwọn òjò tó ń rọ̀ lórí ẹgbẹ́ òṣèlú ADC lásìkò yìí ò dáa o. Òjò náà sì rọ̀ báyìí, ó rọ̀ lórí akọ̀wé ẹgbẹ́ òṣèlú ọ̀hún, Raufu Arẹgbẹṣọla. Mílíọ̀nù kan ní ilé-ẹjọ́ lóhun àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ ADC yóò san ní kíákíá láì ní fepo bọyọ̀ kankan nínú. Ọ̀rọ̀ Arẹgbẹṣọla àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ bí ọmọdé tó ṣẹ̀ṣẹ̀ mòrò tó ń sá wọnú igbó lọ ni. Òun ò mọ̀ pé misitẹ́ẹ̀kì lòun ṣe, nítorí níbi tó ti ń ṣe bàlùbàlù, ọwọ́ olóró ló tún lọ bọ́ sí nínú igbó, nìyẹn bá gbá a mú. Adájọ́ Peter Lífù ni wọ́n ń sá fún un. Òun ni wọ́n ń torí ẹ̀ bọ eégún ilé tí wọ́n ń torí ẹ̀ bọ òòṣà ọjà. Àwọn olóòṣà wọ̀nyí ni wọ́n ní kí àwọn Arẹgbẹ́ ságbọ̀nà ẹ̀bùrú, àfi pẹ̀kí-ń-pẹ̀kí ni wọ́n ṣe pẹ̀lú adájọ́ ọ̀hún. Nìyẹn bá gbọn omi ata sí wọn lójú. Bẹ́ẹ̀ ata ojú kékeré báyìí náà lọ ti fi ṣọkọ ojú. Ẹni tí kinní náà bá gbọ̀n sí lójú, balùbalù yóò bá a. Bí adájọ́ kò ju kékeré báyìí náà lọ, ọ̀rọ̀ tó bá sọ àṣẹ ni o, nítorí orí àpérí agbára ló jókòó lé. Balùbalù bá wọn nínú ẹgbẹ́ ADC lẹ́ẹ̀kan sí i. Ìyẹn lẹ́yìn tàná tí wọ́n ti ní kí wọ́n fagilé orúkọ ẹgbẹ́ wọn yìí náà ni o. Adájọ́ Lífù dá sẹ̀ríà tó le fún wọn. Raufu Arẹgbẹṣọla ló pẹjọ́ o. Lọ́jọ́ 3 oṣù kẹfà yìí ló pe ẹjọ́ náà. Agbẹjọ́rò tó sì bá apẹjọ́ ọ̀hún ni Muhammad Sharif. Ohun tó fa ẹjọ́ tí Raufu pè yìí náà ni ìjà àgbà tó wà láàrin àwọn aṣáájú ẹgbẹ́ ADC bíi David Mark, Atiku Abubakar àti òun Arẹgbẹṣọla fúnra ẹ̀ pẹ̀lú ọkùnrin kan tí wọ́n ń pè ní Nafiu Balagombe. Nígbàrà tí àwọn David Mark ti ní àwọn ti gba ipò adarí ẹgbẹ́ ADC lọ́wọ́ àwọn tí wọ́n ń darí ẹ̀ tẹ́lẹ̀ nínú oṣù keje ọdún 2025 tó kọjá, ní Balagombe ti gba ilé ẹjọ́ lọ. Ó ní ẹgbẹ́ náà kì í ṣe ẹgbẹ́ wọn, pé Raufu Nwosu tó ta ẹgbẹ́ náà fún wọn kì í ṣe alága ẹgbẹ́ náà mọ́, kò sí lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ rárá, pé àwọn làwọn lẹgbẹ́ àwọn o, àwọn ò sì fẹ́ adarí tuntun níbẹ̀ báyìí. Àwọn David Mark kọ́ ni wọ́n lẹgbẹ́ àwọn kí wọ́n pọ̀ sókè rajà, torí afúnni ń jẹ́ afúnni, mo tàwìn ń jẹ́ mo tàwìn, ẹnìkan kì í dúpẹ́ mo tà á lọ́pọ̀ o, pé David Mark pẹ̀lú Atiku àti Raufu Arẹgbẹ kọ́ ni wọ́n ní ẹgbẹ́ ADC, kí wọ́n fẹ́ gbé àwọn sílẹ̀ fáwọn. Ń lòun bá gba ilé ẹjọ́ lọ, ni wọ́n bá gbé ẹjọ́ náà síwájú adájọ́ Emeka Nwite. Wọ́n ní òun ni kó dáa. David Mark kò wá jẹ́ kí ẹjọ́ bẹ̀rẹ̀, tí òun fi sáré gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ, pé kí ilé ẹjọ́ gíga yẹn má gbọ́ ẹjọ́ tí Gombe pè rárá, torí ilé ẹjọ́ náà kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti dá sọ́rọ̀ àwọn. Àmọ́ níṣe ni ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kángi mọ́ àwọn David Mark nímú. Wọ́n ní àwọn kọ́ ni wọ́n làṣẹ ẹgbẹ́ ọ̀hún, kí wọ́n yọ orúkọ wọn dànù bí adarí ẹgbẹ́, kí wọ́n sì padà sí ilé ẹjọ́ tí wọ́n ti sá kúrò tẹ́lẹ̀, níbẹ̀ ni kí wọ́n ti máa bá ẹjọ́ wọn lọ. Inú bí David Mark ló bá gba ilé ẹjọ́ tó ga jù lọ, ìyẹn Supreme Court. Supreme Court ló wá ní gbogbo wàhálà tí wọ́n ń bá kiri yìí kí wọ́n sinmi kí wọ́n dá ẹjọ́ wọn padà sílé ẹjọ́ gíga, nítorí wọn ò kúkú tí ìdájọ́ kankan tẹ́lẹ̀ tí wọ́n fi ń rin ìrìn Ìbàdàn láàrin Èkó yìí, pé kí wọ́n padà lọ sílé ẹjọ́ gíga, kí wọ́n kọ́kọ́ jẹ́ kí wọ́n dájọ́ náà níbẹ̀ ná. Tí ẹjọ́ tí wọ́n bá wá dá níbẹ̀ kò bá ohun tí wọ́n fẹ́ mu, ìyẹn ni kí wọ́n tó lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Bí ìyẹn bá tún lòdì sí ìfẹ́ ọkàn wọn ni kí wọ́n tó wá sí ilé ẹjọ́ tó ga jù lọ. Bẹ́ẹ̀ ni wọ́n lé àwọn aṣáájú ADC yìí wálé o. Àmọ́ Supreme Court yìí wá fi kinní kan lélẹ̀, pé kí adájọ́ àgbà ilé ẹjọ́ gíga ṣètò pé kí wọ́n tètè gbọ́ ọ̀rọ̀ ẹjọ́ náà, kí wọ́n dá a kíákíá, nítorí pé àkókò ń lọ lórí ètò ìdìbò tó wà yìí. Ohun tí wọ́n gbé kúrò ní Supreme Court nínú oṣù karùn-ún yìí nìyẹn. Bí wọ́n ti padà dé, bẹ́ẹ̀ ni adájọ́ àgbà yìí yan adájọ́ tuntun fún ẹjọ́ náà, nítorí wọ́n ti gbé adájọ́ Nwite tó ń gbọ́ ẹjọ́ náà tẹ́lẹ̀ ga,
wọ́n gbé e ga lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ó sì ti dọ̀gá. Adájọ́ Peter Lífù ni adájọ́ tuntun tí wọ́n wá gbé ẹjọ́ ọ̀hún fún. Nìyẹn bá sọ pé kí olùpẹ̀jọ́ àti gbogbo àwọn olùjẹ́jọ́ pàdé ní ọjọ́ 3 oṣù kẹfà tá a wà yìí. Ọlọ́run ló wá mọ ohun tó ṣẹlẹ̀, nítorí nígbà tí ọjọ́ náà pé tí wọ́n pàdé, Raufu Arẹgbẹṣọla ti pe ẹjọ́ míì síwájú ilé ẹjọ́ yìí gan. Níwájú adájọ́ yìí gan pé adájọ́ Peter Lífù tí wọ́n gbé ẹjọ́ àwọn síwájú ẹ̀ yìí kì í ṣe ẹni tí àwọn fẹ́ kó dájú àwọn tàbí kó dá sí ọ̀rọ̀ àwọn rárá, pé kí adájọ́ náà fúnra ẹ̀ yọ ara ẹ̀ kúrò nínú ẹjọ́ àwọn o. Ohun tí kò jẹ́ kí adájọ́ náà lè ṣe ohunkóhun lọ́jọ́ yìí rèé tó wá sún ìgbẹ́jọ́ síwájú di òní ọjọ́ 16 oṣù kẹfà yìí. Níbi ìdájọ́ òní ló sì ti ta Arẹgbẹ àti ADC ẹ̀ lójì pé dandan ni kí wọ́n sanwó ìtanràn nítorí wọ́n ti dáràn ilé ẹjọ́. Adájọ́ Lífù ní ìdí tí wọ́n fi dáràn ilé ẹjọ́ ni pé ó yà àyàn lẹ́nu pé àwọn kan yóò kàn jókòó síbì kan, wọn yóò máa pe ẹjọ́ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ nítorí láti halẹ̀ mọ́ àwọn adájọ́ àti láti jẹ́ kí adájọ́ ṣe ìfẹ́ inú àwọn. Ó ní Arẹgbẹ àtàwọn èèyàn ẹ̀ nínú ADC ló pe ẹjọ́ pé adájọ́ tó fẹ́ gbọ́ ẹjọ́ àwọn yóò ṣègbè sẹ́yìn ẹnìkan, yóò sì bà ẹjọ́ àwọn jẹ́ ni. Adájọ́ Lífù ní nígbà tí ẹjọ́ bá ti ń lọ lọ́wọ́, téèyàn bá wá rí ibi tí adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà ń lọ, nígbà náà lèèyàn lè pe ẹjọ́ pé adájọ́ yìí ó gbàbọ̀dé o, níbi tó ń gbé ẹjọ́ àwọn gbà yìí ó fẹ́ de àwọn ní ọwọ́ mọ́gi ni. Àmọ́ fún ẹjọ́ tí ò tí ì bẹ̀rẹ̀ rárá, kí àwọn tí wọ́n pè lẹ́jọ́ ti wá sáré pe ẹjọ́ míì pé àwọn ò fẹ́ adájọ́ tó fẹ́ dájọ́ náà nítorí yóò ṣègbè, pé ìwà èmi ni mo tó tán, èmi ni mo mọ̀ tán ni. Kò sì sí ohun méjì tí wọ́n fẹ́ fi kí náà ṣe jù láti ṣẹ̀rùbà adájọ́ kó lè jẹ́ ohun tí àwọn bá fẹ́ gan-an ni adájọ́ náà yóò dá fún wọn. Adájọ́ Lífù ní èèwọ̀ ni o, olómele kì í dájọ́ eré, bẹ́ẹ̀ ni alùbàtà kì í dárin, afọ́pọ́ pàápàá kì í rọwọ́ ọkọ̀ rí, pé kì í ṣe ẹni tí wọ́n pè lẹ́jọ́ tàbí ẹni tó pè wọ́n ni yóò mú adájọ́ tó bá wù ú. Kò sí ibi tí wọ́n ti ń ṣe ìyẹn lórílẹ̀‐èdè ayé gbogbo, pé kò sí ohun méjì tó ń yọ Arẹgbẹ àtàwọn èèyàn ẹ̀ lẹ́nu ju àmọ̀rẹ́wọ́ alùgbẹ̀dù lọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn lọ́ọ̀yà Raufu Arẹgbẹṣọla ti David Mark àti ti ADC àti ti Nwosu pàápàá fẹsẹ̀ janlẹ̀ pọ̀pọ̀, wọ́n ń pòṣé ṣàràṣà, wọ́n rújú pọ̀ bí ẹni tí wọ́n so èso burúkú pa. Síbẹ̀ adájọ́ Lífù ní kí wọ́n sinmi o, pé tójò bá ń rọ̀ ẹyẹ oko kì í ké, kẹ́yẹkẹ́yẹ má ké ẹyẹ àjẹ́ òun gbòde. Ó ní ohun tí òun wí lòun wí o, pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ, gbogbo ẹ̀sùn tí wọ́n gbé dìde, tí wọ́n ṣe ní kí adájọ́ tí ẹjọ́ náà wà níwájú ẹ̀ yẹra lòun ti yẹ̀wò, òun ò sì rí òdodo kankan báyìí níbẹ̀ rárá ni. Ó ní tí wọ́n bá fẹ̀sùn pé adájọ́ ń ṣègbè tàbí ó fẹ́ ṣègbè kan adájọ́ kan, ẹ̀sùn tó le gan ni, nítorí adájọ́ kan ò gbọdọ̀ rólé apá kan kó dá apá kan sí. Tí adájọ́ bá sì ti ń ṣègbè, ìyẹn ti ba ìbúra tó ṣe jẹ́ kó tó di adájọ́. Nídìí èyí, bí ẹnikẹ́ni bá fi ẹ̀sùn gbígbè sẹ́yìn ẹlòmíì kan adájọ́, àfi kí tọ̀ mú ẹ̀rí gidi jáde. Àmọ́ èyí tí àwọn Arẹgbẹ gbé wá yìí kò sí ẹ̀rí kankan níbẹ̀, bí ẹni tó kàn gbé ìyá igbá kalẹ̀ tí kò ní ọmọ rí tí yóò fi dé ni. Adájọ́ yìí ní bí ìgbà tí èèyàn kàn wá sílé ẹjọ́ tó sì múra láti ba orúkọ adájọ́ tó ń gbọ́ ẹjọ́ ẹ̀ jẹ́ ni, kò sí kinní kan níbẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Adájọ́ Lífù ní bí ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ àwọn olóṣèlú báyìí, àfi káwọn adájọ́ pátá máa ṣọ́ra o, bí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn yìí yóò kàn ba orúkọ adájọ́ gidi jẹ́, wọn yóò máa dẹ́rù bà wọ́n kí wọ́n lè dá ẹjọ́ wọn síbi tí àwọn bá fẹ́, bẹ́ẹ̀ ó lè jẹ́ àwọn ni wọn ò ṣe dáadáa. Ó ní ohun táwọn Arẹgbẹ ṣe yìí nítorí kí wọ́n lè gbé ẹjọ́ wọn lọ sọ́dọ̀ adájọ́ tí yóò ṣe tiwọn ni. Adájọ́ yìí ní àwọn Arẹgbẹ fẹ́ dá iná kan kalẹ̀ ni, pé tí iná náà bá sì ràn tán kò ní í ṣe é pa. Ìyẹn lòun ṣe tètè gbọ́dọ̀ fagilé ẹjọ́ tí wọ́n pè yìí kí òun sì dàánù kíákíá. Ó ní àwọn ADC pẹ̀lú Arẹgbẹ ń palẹ̀ mọ́ ni, wọ́n ń fẹ́ fààyè gba àwọn lọ́ọ̀yà wọn kí wọ́n lè máa dààmú àwọn adájọ́ kiri ní gbogbo ìgbà tí wọ́n bá ti gbé ẹjọ́ tí wọ́n rò pé kò ní í ṣe dáadáa sáwọn wá sídìí ẹjọ́ wọn. Ó ní gbogbo ìgbà làwọn lọ́ọ̀yà wọn yóò máa halẹ̀ mọ́ adájọ́, tí wọn yóò máa ní àwọn ò fẹ́ adájọ́ náà, tí wọn yóò sì máa fẹ́ ba ẹjọ́ gbogbo tó bá wà níwájú ẹ̀ jẹ́. Ìyẹn ló ṣe da ẹjọ́ náà nù pátá, tó ní ẹjọ́ rándanràndan kan ni. Ní tòun òun sì ṣàgbá rédèrèdè, òun ṣàgbá jọ́ngànjọ̀ngàn, òun ṣàgbá ránranrun pàápàá. Ń ló bá ní wọn yóò sanwó,
wọn yóò san mílíọ̀nù kan náírà bí owó ìtanràn fún wàhálà tí wọ́n fi ilé ẹjọ́ ṣe àti sísọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ nílé ẹjọ́ nítorí gbogbo ohun tí wọ́n gbé wá yìí ń lọ lóyìnbó ń pè ní speculation, àhesọ lásán ni. báyìí ni ọ̀rọ̀ náà tún di àjálù tuntun tó jálù mọ́ nínú ẹgbẹ́ ADC. ó sì di kọlùkọlù ńlá tó kọlu akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Raufu Arẹgbẹṣọla. bẹ́ẹ̀ kan sì wà nílẹ̀ tí wọ́n rán tí wọn ò tí ì rán tán o. ọ̀rọ̀ náà sì ti di ìtí tí kìí tán lọ́rùn ọ̀pẹ. ẹjọ́ oríṣiríṣi ò tán lọ́rùn ADC nígbà kan. Ọláyíwọlá alága ló ń ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ẹjọ́ tuntun tí wọ́n dá fún Raufu Arẹgbẹṣọla àti ẹgbẹ́ ADC fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú déédé àkókò yìí.